Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣàlàáfíà ní ẹ wà. Ẹ káàbọ̀ sí orí ètò tòní. Ṣé dáadáa ni mo bá yín? Gist tèní wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n reject ọmọ ọ̀rẹ́ wọn o tí wọ́n fẹ́ kí wọ́n fẹ́ láti ọmọ Emir. Ẹ̀yin èèyàn ilé gist tèní ni ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó wà nínú gist tèní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyẹn ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí ètò tòní. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ṣé dáadáa ni mo bá yín? Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics, àti gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, tẹ́ ẹ bá ti subscribe, ẹ subscribe o, so that tí má ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́la yín á lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín Mashola, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n reject ọmọ ọ̀rẹ́ wọn, ọmọ Emir tí wọ́n fẹ́ kí wọ́n fẹ́. Wọ́n ní kò possible, àwọn ò lè fẹ́ èèyàn kankan ní ìsìn. Ìyàwó àwọn làwọn fẹ́ kí ó padà wá sínú palace. Wọ́n ní ọmọ Emir yìí, wọ́n ló beautiful, wọ́n ló rẹwà, wọ́n ló fine. Ṣùgbọ́n kábíyèsí mọ nǹkan tán fẹ́, nítorí pé Queen Naomi ti sọ fún wọn pé tán bá mess around ibi táwọn máa lọ, kábíyèsí ò ní rí àwọn mọ́ láéláé. So kábíyèsí mọ̀ wọ́n ara wọn this time o, wọ́n fẹ́ mess nǹkan up fúnra wọn. Wọ́n ní Emir yìí sọ fún kábíyèsí pé kí wọ́n mú ọmọ àwọn yìí, pé kí wọ́n fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí gbogbo ìgbésẹ̀ wọn nísìn ò ní pé kí wọ́n mú Queen Naomi padà wá sínú palace. Wọ́n ní kábíyèsí sọ fún Emir pé rárá o, priority àwọn ni kí Queen Naomi àtọmọ àwọn padà wá sínú palace. Àwọn ò lè fẹ́ ìyàwó kankan ní ìsìn, pé kì í ṣe nǹkan tí àwọn fẹ́ nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé ní ìgbà tí à ń ṣe ìyàwó Dr. Elizabeth, Queen Naomi, ìyàwó Queen Naomi ló yẹ ká ṣe. Ẹ dẹ̀ mọ̀ nǹkan tí ojú kábíyèsí rí ní gbogbo ìgbà yẹn, tó jẹ́ pé ìjà yẹn lágbára, tí Queen Naomi láwọn ò fẹ́ bá wọn sọ̀rọ̀. So ní ìsìn tí gbogbo nǹkan tí wọ́n á rí bó ṣe rí, wọ́n á tún wá lọ́rọ̀ ìyàwó ló kà wọ́n kù. Irọ́ o, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Bí Queen Naomi ṣe wà yẹn, Queen Naomi nípa àwọn ò fẹ́ ní pẹ̀lú kábíyèsí nígbà tí wọ́n rí pé kábíyèsí wọ́n lọ fẹ́ Dr. Elizabeth, tó jẹ́ pé fún bíi few months, a lot of months ni kábíyèsí fi ń bẹ Queen Naomi, tí wọ́n ń bẹ̀ wọ́n pé kí wọ́n jọ àwọn fẹ́ bá ọmọ àwọn sọ̀rọ̀, tí Queen Naomi ní rárá, ọmọ wọn ò ní bá wọn sọ̀rọ̀. Kì í ṣe nǹkan kékeré. Kábíyèsí bẹ̀ wọ́n kó tó wá di pé ọ̀rọ̀ yìí ó wá rọra ń lọlẹ̀ díẹ̀díẹ̀. Ṣé ní ìsìn kábíyèsí wá tó wá máa ní ọmọ Emir làwọn fẹ́ right now, ní tọ́mọ nǹkan tójú wọn rí lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ Dr. Elizabeth, lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ Dr. Elizabeth ni wọ́n wá sí wá sọ pé ọmọ Emir làwọn fẹ́. So kábíyèsí sọ fún un pé rárá o, wọ́n sọ fẹ́ Emir pé rárá, priority àwọn kọ́ yẹn nísìn láti fẹ́ yàwó. Gbogbo ìyàwó táwọn fẹ́, kò sí èyí tó jẹ́ pé ó fi àwọn lọ́kàn balẹ̀ nínú gbogbo wọn, except olórí Tèmítọ́pẹ́ àti Dr. Elizabeth. Gbogbo àwọn ìyókù wọ́n ń gbé wọn lẹ́mìí gbóná ni. So ṣé ọ̀rọ̀ Mariam àti Ashley àti olórí Ronke la fẹ́ sọ tá à ní sọ tán? So wọ́n ní kábíyèsí sọ fún Emir pé àwọn ò lè fẹ́ ìyàwó kankan ní ìsìn, because àwọn fẹ́ kí ìyàwó àwọn àtọmọ àwọn padà wá sí palace. Nǹkan tó máa fún àwọn ní ìdùnnú nìyẹn, nǹkan tó máa fún àwọn ní joy nìyẹn, nǹkan tó máa fún àwọn ní happiness nìyẹn. Wọ́n dẹ̀ ń gbé ìgbésẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ mọ̀ pé recently la sọ fún yín wípé kábíyèsí wọ́n change gbogbo decoration inú living room Queen Naomi, to the extent pé a tún sọ fún yín pé wọ́n ra 24 karat frame tí wọ́n fi picture Queen Naomi sí
tí wọ́n fi decorate gbogbo inú palace àti picture Tádéníkáwò. Wọ́n ní àwọn olórí yìí wọn ò find it easy rárá. So ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy o. Ṣó ti yé yín? Kì í ṣe nǹkan tó easy rárá ni. Kábíyèsí really wọn ò tiẹ̀ kí à ń pa láti marry anybody right now. The only thing tó fẹ́ òun ni kíyàwó wọn àti ọmọ wọn kó padà wá sínú palace, kí wọ́n dẹ̀ jọ máa gbé ní ìrẹ́pọ̀, kí wọ́n jọ máa gbé nínú ìfẹ́, kí wọ́n jọ máa gbé nínú ìdùnnú. Ẹ̀yin èèyàn lé, mo dẹ̀ mọ̀ pé ní gbogbo bí Kábíyèsí ṣe ń lọ back and front láti lọ bẹ̀ Queen Naomi, mo mọ̀ pé Kábíyèsí wọ́n really love Queen Naomi ni. Because ẹ̀yin náà wò, Queen Naomi ò kí à ń powó o. Wọn ò kí à ń powó rárá. Kéèyàn kúrò nínú palace máa ní ibi tẹ́ ti máa mọ̀ nìyẹn ipe wọn ò kí à ń powó. Láti ọjọ́ tí Kábíyèsí tó ti ń fi ojú àwọn olórí yìí rí màbo, tó yẹ pé wọn ò ní time fáwọn olórí, tí ó yẹ pé wọ́n maltreat àwọn olórí yìí, ṣé ẹ rí kán lè kúrò nínú palace. Ibi tẹ́ ti máa mọ ẹni tó nífẹ̀ẹ́ owó yàtọ̀ sẹ́ni tí ò nífẹ̀ẹ́ owó nìyẹn. Queen Naomi kúrò nínú palace láti bíi 2 years wọn ò dẹ̀ padà wọbẹ̀. Àwọn olórí tán ní kán lọ ra ilé, tán ń bẹ̀ wọ́n pé kán lọ ra ilé, kán kúrò nínú palace. Ṣé ẹ rí kán kúrò nínú palace because wọ́n mọ nǹkan tán wá. It's not a true love. Wọ́n wá sínú palace yẹn nítorí owó ni àti nítorí ipò. Kò sí nǹkan kan tán wá ju ìyẹn lọ. Kò sí nǹkan kan tán wá ju ìyẹn lọ. Ṣé Kábíyèsí á wá fi ìyàwó wọn sílẹ̀ tó yẹ pé ó ní true love fún wọn? Wọ́n á fi sílẹ̀? Irọ́ o. So nǹkan tí Kábíyèsí fi sọ pé àwọn ò fẹ́ ọmọ Emir nìyẹn. Kì í ṣe priority àwọn ní ìsìn. Wọn ò tiẹ̀ fẹ́ nǹkan tó máa distract wọn rárá. So bí ìyàwó wọn á ṣe padà wá sínú palace ni wọ́n wà after. Ọlọ́run Elédùmarè á dẹ̀ wà pẹ̀lú Kábíyèsí àti Queen Naomi o, ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́ gist tèmi ni. Etí tẹ́ fi ń gbọ́ mi ò nídìí o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò. Ní àṣẹ Ọlọ́run ọba, òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.